ìṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. ìní ìṣẹ́jú àáyá wa wọ́n sì ti gbọ̀nyìn láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. ikọ̀ tó rí sí ààbò ojú ọ̀nà ilé Federal Road Safety Corps ti sọ pé èèyàn 19 ẹ̀mí wọn ti bọ́ sọnù sínú ìjàmbá ọkọ̀ tó wáyé ní ojú òpópónà Ọ̀yọ́ sí Ògbómọ̀ṣọ́ lọ́jọ́ Àìkú. Gómìnà ìpínlẹ̀ Zamfara Dáúdà Lawal lọ sí ibi ìpéjọ ọlọ́dọọdún ti Sálá Dọ́bà ní agbègbè ìjọba ìbílẹ̀ Kaura Nomada lọ́jọ́ Àìkú. Gómìnà ìpínlẹ̀ Ebonyi Francis Nwifuru ti gba adájọ́ tuntun ti ilé-ẹjọ́ gíga jùlọ Ọbándé Ògúnyà níyànjú pé kí ó máa ṣàkíyèsí àwọn oníbàjẹ́ olóṣèlú nígbà tó bá ń ṣe ojúṣe rẹ̀. Pẹ̀lú ìgbìyànjú ìjọba ìpínlẹ̀ láti dá sí ìdíyelé owó oúnjẹ, owó gàrí tó ń gógó sí fún ìgbà kẹta láti ìbẹ̀rẹ̀ ọdún yìí wá ní ìpínlẹ̀ Akwa Ibom. Àjọ EFCC ti tọ́ka sí àwọn ilé ìfowópamọ́ kọ̀ọ̀kan tí wọ́n kópa nínú ìwà jẹgúdújẹrá tó wáyé ní ilé-iṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ọmọnìyàn, ìṣàkóso àjálù àti ìdàgbàsókè àwùjọ. Àwọn aṣojú ẹ̀ṣọ́ ààbò lọ́jọ́ Àìkú kéde pé àwọn ti gba àwọn akẹ́kọ̀ọ́ 23 àti àwọn òṣìṣẹ́ là tí wọ́n jí gbé ní oṣù kẹsàn-án ní fásitì àpapọ̀ ti Gusau ní ìpínlẹ̀ Zamfara tí í ṣe àríwá ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà. Agbẹnusọ fún àwọn ológun sọ pé olórí ikọ̀ àwọn ọmọ ogun Taoreed Lágbájá ti pàṣẹ pé kí àwọn ọmọ ogun ṣe ìwádìí ìjìnlẹ̀ lórí ikú olùdarí ilé ìtura kan Achimugbo Etubi tí ó ṣẹlẹ̀ ní Umuahia ní ìpínlẹ̀ Abia. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ké sí pásítọ̀ àgbà ti Dunamis International Gospel Center ti ìlú Àbújá, pásítọ̀ Paul Eneche, láti tọrọ àforíjì lọ́wọ́ ọmọ ìjọ rẹ̀ kan tí ó fẹ̀sùn kàn pé kò ṣòtítọ́ nígbà tó ń ṣe ìjẹ́rìí. Àjọ tó ń ṣèwádìí bí ojú ọjọ́ ṣe rí ní orílẹ̀-èdè Nàìjíríà ti sọ àsọtẹ́lẹ̀ pé ọ̀gbẹlẹ̀ àti oòrùn tó pọ̀ yóò wà ní agbègbè àríwá tí ìjì líle yóò wà ní agbègbè gúúsù orílẹ̀-èdè yìí ní ọjọ́ Ajé. Àyẹ̀wò ìṣègùn fún àwọn ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbà ní ìpínlẹ̀ Anambra àti Enugu yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 16 oṣù kẹrin títí di 30 oṣù kẹrin ọdún 2024. Okùn iná mọ̀nàmọ́ná ti orílẹ̀-èdè Nàìjíríà tún ti já lulẹ̀ fún ìgbà kẹfà nínú ọdún 2024 ó sì ti sọ àwọn ọmọ orílẹ̀-èdè yìí sínú òkùnkùn bẹ̀rẹ̀mù. Ẹgbẹ́ ìdàgbàsókè agbègbè Kìbákù ti sọ fún ìjọba ìpínlẹ̀ Borno pé kí ó fàyè sílẹ̀ kí àwọn ilé ìwé Chibok tí wọ́n gbà là lọ́wọ́ àwọn Boko Haram darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí wọn. Ikọ̀ àwọn ogun ojú òfurufú ti fi àdá olóró ìyẹn bọ́ọ̀mù fi ba ẹbu ìfọ́pọ̀ méje kan tí kò bófin mu jẹ́ ní ìpínlẹ̀ Rivers. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà nípasẹ̀ ìgbìmọ̀ ìṣàkóso ìwé ìdánimọ̀ NIMC ti orílẹ̀-èdè yìí ti ṣàfihàn òtítọ́ méje nípa káàdì ìdánimọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dábàá. Ọ̀rẹ́ gbogbogbò ti United Nations Antonio Guterres ti bu ẹnu àtẹ́ lu ìkọlù ńlá tí Iran gbé kalẹ̀ ní Israeli. Yàtọ̀ sí ṣíṣe àfikún ètò ààbò tó péye ní ilé ìkọ̀wé ìpínlẹ̀ ti ìyẹn secretariat àti ilé àwọn ìjọba gúúsù ìwọ̀ oòrùn ti kìlọ̀ fún àwọn oníjàgídíjàgan kí wọ́n jáwọ́ nínú iṣẹ́ ibi wọn bí kò ṣe bẹ́ẹ̀ àbájáde rẹ̀ kò ní dára. Lẹ́yìn ọdún mẹ́wàá tí wọ́n ti jí àwọn 276 akẹ́kọ̀ọ́ Chibok lọ ní ìpínlẹ̀ Borno, ìròyìn jẹ́ pé yé wa pé lópin ọ̀sẹ̀ tó kọjá yìí 21 nínú àwọn ọmọ náà tí wọ́n dá sílẹ̀ ló padà sílé pẹ̀lú ọmọ 34 tí 48 òbí sì ti kú látàrí ìṣẹ̀lẹ̀ náà.
kò ní fàyè gba àwọn ajìjàgbara fún ìdásílẹ̀ òmìnira ilẹ̀ Yorùbá èyí tí àwọn olóyìnbó ń pè ní Yorùbá Nation Agitators. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ló sọ èyí. Ilé-iṣẹ́ tó ń ṣàkóso ọgbà ẹ̀wọ̀n ìwé Nigerian Correctional Service ẹ̀ka ti Ìkòyí ní ìpínlẹ̀ Èkó ti sọ pé gbajúgbajà ọkùnrin tó ń ṣe bí obìnrin Idris Okuneye tí ọ̀pọ̀ èèyàn pè ní Bobrisky kò gba ìtọ́jú kankan tó yàtọ̀ sí ti àwọn ẹlẹ́wọ̀n tó kù. Olùdarí ilẹ̀ gúúsù sí gúúsù ti orílẹ̀-èdè Nàìjíríà olóyè Edwin Clark ti sọ pé aláṣeyọrí ọkùnrin ni òun láti rí pé fásitì aládàáni tí òun dá sílẹ̀ ń dàgbà sí àti pé ó ti pẹ̀lú àwọn fásitì tí wọ́n kà sí ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ìṣẹ́jú àyà tòní òní jùbà ìrọ̀lẹ́ ẹ̀kọ́ sórúkọ tèmi Agnes Olúwatósìn ẹ̀máyáṣẹ́. Ní ìṣẹ́jú àyà ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àyà. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yá òwe jájọgbọ́. Ní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú